ìtàn gbèsè ayé mi rèé o. ẹni tí ọba kọ́lẹ̀ ọkọ̀ mọ́ bá sì fi àká àtàrí rẹ̀ dé mọ́lẹ̀ fi dé mọ́lẹ̀. wọ́n fẹ́ sọ èyí nítorí àwọn ọ̀dọ́ ti ń sáré. torí bá àbárẹ́ni bálà láyé ọlá kì í tètè tóni lọ́wọ́. ìdílé kò yágbé kò yàlùkò ni mo ti jáde. wọn ò lówó wọn ò sì sàṣmàn Àlàbí Adéẹ̀yọ̀ nílé Janko Ẹ̀kẹ́ lókè rẹ́fínlẹ̀ Ìbàdàn. wọ́n fẹ́ sọ yìí fẹ̀yìn ọ̀dọ́ kẹ́ ẹ lè mọ̀ wípé òjò ta bágùn kọ́là á kan ọ̀run. àbí mi fún màmá mi màmá alálùbáríkà dòdò mi ìyá alálùbọ́sà máa wá dòdò mi káàkiri máa wá dòdò mi káàkiri. ẹ jẹ́ pé àtàlàbí àti ìyá alálùbọ́sà wọn ò sí láyé mọ́. wọn bá táwọn méjèèjì ṣe lórí àwọn ọmọ wọn ó sì pé wọn kún wọn tó lọ. ẹni pé gbogbo ẹ̀yin òbí tẹ́ wà láyé tẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ọmọ jẹ́ lógún ju iṣẹ́ yín lọ. gbẹ̀tò tàárọ̀ yìí. bàbá mi àti ìyá mi panupọ̀ rán mi lọ sí primary school CAC primary school òkèrè fún níbi tí èéfín igi ìdáná títí máa fẹ́ sí wa lójú nù kíláàsì tó tún wá jẹ́ ìsọ̀yẹ̀ ọpọlọ fún wa. láti bẹ̀ mo ti máa ṣe wọ́nranwọ̀n kèé ṣe wọ́nranwọ̀n ti wèrè. ọpọlọ ní dàmí làmú mo máa sọ ni. níta ló wà ń bẹ̀ ń sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ èyí kẹ́gbẹ́ kíni kan bí gbàtà bá ń sọ̀rọ̀ àwọn tí máa jíyìn bọ́ọ̀lù lórí pápá máa ní kí náà ìjọ́ràn kan dá ọmọ tí ń dásọ̀ lórí tí ń dásọ̀ lọ́sàn. bàbá Mukaila kí la ṣe. ó ní ẹ filẹ̀ àtọ̀tá bíbẹ́sẹ̀ ní bẹ lára rẹ̀. mi mọ́ máa hàn tútí mo mú kí n tó bá a lò pọ̀ kó o tó bí. máa rojọ́ àròlé. mo kúrò nílé ìwé primary school rè fín. 1960 mo lè rántí orin kan tí wọ́n fi mí sí ngbà náà. ẹ má gbé kó ọ̀dọ́ tẹ̀ ń sáré bọ́jà káàkiri ikú oró ní payín. yóò da fún yín yóò ju ti bàbá àtìyá yín. má lè ọlá lójì. mi àti Báyọ̀ Oyèlékè jọ bẹ̀rẹ̀ gbèsè ayé láti ké dúpẹ́ dàkókò yìí àárín wa ò bàjẹ́. àwọn méjèèjì lọ́lọ́run sì ń ṣe dáadáa. ọdẹ ẹ̀ka dákẹ́. èmi ni jánítọ̀ nílé. wọ́n ti sọ́ọ̀kì bá sọnù ní kíláàsì. n kó sọ́ọ̀kì ta. àwọn ọmọ kéèké. èmi ni ń ó sílẹ̀kùn láàárọ̀. èmi ni ń ó tì lálẹ́. èmi bá ń wá sọ́ọ̀kì. èmi ni ń ó lọ rìpọ́ọ̀tù wọn fún píríncípà. àrí sọ́ọ̀kì o. Ọlọ́run ni ọ̀mọ̀jẹ́ yín yóò lè hàn rán. ẹjọ́ sọ díẹ̀ ń bí èèyàn kì í dalẹ̀. mo ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mo bọ́ sí ICC secondary modern school. fún ẹlẹ́jẹ̀ sùkú ẹlẹ́jẹ̀ lórí ta pèrè ń bà. ìpànlélẹ̀ ń wò tí ń sọ̀rọ̀ tọ́lọ́run tó ti rọ̀ yìí. ọ̀rọ̀ obìnrin. ọmọ tóbìnrin náà gbé kárí ní modern. àwa ó fẹ́ kèésì yìí sóògùn. pẹ̀lú ìlà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ mi. wọ́n tún máa bá ń fọwọ́ kọ́. mo dúpẹ́ lọ́wọ́ yàtọ̀ kọlà fún mi. màmá yẹn ń bẹ nílé ilé agate lójì. mo dàgbà bá mi ta ló kọlà yìí. wọ́n ní kè wàláì kí màmá yẹn ó tó kú mo fún lówó. torí kò kọlà mi so. mo lọ síbẹ̀ IC secondary modern school. ibẹ̀ ni mo ti pàdé Ọlátúnjí Ọ̀pádọ̀tún ọmọ abẹ sóhun kaba àgbẹ̀ tí roko tí dákò kó sí baba bìláwò. ó rí i ó ní ọmọ ẹ̀yọ́ mèrè ṣe. èmi náà fi ṣe tẹ́tẹ́. bàbá olówó tí ọmọ bẹ kan láyé tí. eré yẹn fún mi lókìkí ní modern school yẹn. débi pé kí n tún tó kó ń bẹ̀ mo jẹ́ senior private ń bẹ̀. ọ̀dà àpò mo kó ń bẹ̀ mọ́ làkàkà. máa mi ní all law schools. orí kẹ̀kẹ́ ọ̀dọ̀ Ọ̀rànmíyàn grammar school. máa gé pété ni. mo ń sọ ilé yìí fún ẹ̀yin ọ̀dọ́. mo wọ bẹ yẹn Ọ̀rànmíyàn grammar school ilé Ifẹ̀. wọ́n tún dá mi mà ń bẹ̀. mo lé ta ìwọ ẹ̀ ń bá lọ modern school lọ́dún yẹn primary class 2 ní ó ti bẹ̀. àwọn ọ̀ràn tí mò ń bá bọ̀ ní modern school ni mo pe second. ọdún àkọ́kọ́ mo fẹ́ obìnrin là ń lé kí n bẹ́ẹ̀ mo ti pàdé Gbénga Adébóyè. mi senior Gbénga Adébóyè ńgbà mo fẹ́ ilé ọba mi ń kíláàsì. Mrs. Ọmọláyè òun àti bàbá wa ihò òjò mi bá mú mi lọ padà tí mo fẹ́ ilé tó try another school ní akọ fún nǹkan ti ṣe student yẹn. ní para ṣùgbọ́n Yorùbá nìkan ni mo ti gba 89. principal ní ó ní ọpọlọ erépa rẹ̀ lọ́pọ̀ bílẹ̀ rẹ̀ ṣé yóò tún kíláàsì kan. mo ní bàbá ń tún tí wọ́n là mí kò lórí gbà owó tá a san látùntún tó tún kà. bàbá mi lo Morris minor náà fi gbé mi lọ sí fẹ̀yìn. wọ́n fi mi ṣe class captain ní class 2. nípa ní ntọ́jẹ́ káwọn fi ṣe class captain ní pé ọpọlọ ẹ̀ pé tẹ́ máa fi ṣe class captain àwọn tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ gan-an oní ọmọ dásẹ̀rẹ̀ àwọn kíláàsì yóò sì lè ronú pé èèyàn kàwé kó tó mi. tọ́gbọ̀ mo padà jẹ́ senior private nílé ìwé private tó bá dé Ọ̀rànmíyàn grammar school nsìn lẹ́nìí ọ́ọ̀lù tí ń bẹ́ stage tá a ti máa ṣeré yẹn podium èmi mọ́kọ́ pàṣẹ owó tí mò ń gbà lọ late comer fún ilé ìwé Ọ̀rànmíyàn grammar. ṣùgbọ́n gbà mọ́ wà ilé ìwé yẹn mọ̀ dán kísà wò ń kéwì ní gbogbo obìnrin ọmọ rọ̀gbà yìí mi ká fẹ́fẹ́fẹ́ mọ fẹ́ ní Oòduà kọlẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi kéé kan wá tíṣà ni mo fowó kọ bò láti rí. mo tó ṣe ẹ̀kọ́ gbà mo dọ́gbọ̀n yín nìke mo pàpà fẹ́ ti kí ló dẹ̀ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ mi mọ mathematics. mo wá wọ kíláàsì ńdọ́nà ni ló bá ní mo pẹ́ ní a bá bomi gidi ọmọ èké sì bomi fine lady ní ọkàn mi ní ó sì fẹ́ ọ wàhálà ìwọ fẹ́ ọ̀rọ̀ pọ̀ ní ti second school mo kó gbéra ó dìbàdàn ìta ṣàṣeyọrí tá mo pàṣẹ sàtífíkẹ́ẹ̀tì mi lọ. àwọn wàhálà tí mo dá lé ìwé yẹn kò sí máa sọ torí àwọn ọ̀rọ̀ gbogbo téèyàn máa ń múnú ayé torí fi lè dàrú yányán ní adúpẹ́ pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ principal wọn yọ mí bẹ́ẹ̀. wọ́n tó ń mú kú mú tó ọba fẹ́ ya wòrè ń gbò fílẹ̀ kó lè jẹ́yàn láyé. àkàbọ̀ Ọlásòrógùn Adégbóyèga Ìyẹ̀rù àwọn tó lágbára nínú ẹ lọ kánú ìwé tó bá jáde. àkó ń lé ìwé yẹn. a níbi tí Olúwa ràn mí lọ́wọ́ dérè wọn lọ wá ìyàwó tí ń bẹ ń lé ilé ìwé yẹn mo ti mú alé. ìgí mi tẹnumọ́gẹ́ ogun ní ó tẹnumọ́gẹ́ ogun. ọmọ ilé Ifẹ̀ ni àwọn amúmọ́gbọ́ ọ̀lù tí mo ṣe stage sí ngbà mo ṣe wedding èmi
ibẹ̀ mo ti ṣe reception wọ́n kọ́ bẹ́ẹ̀ báyìí nẹ́ẹ̀tì báyìí pẹ̀lú Gboyega Lawal nbẹ̀ ni wọ́n ní ó lò lé ìyàwó kan wọ́n lò ọ̀lù kan mọ́tẹ́ ẹ bá ti lo bẹ́ẹ̀ nfẹ́ ìyàwó mọ́ ọ̀ràn mi ẹ̀ lẹ́ lò nbẹ̀ lálọ́ ó dùn mí bàbá mi ti kú mi ògùn yẹmi àwọn ní sẹ́msìn ọ̀rọ̀ pọ̀ tá a kò níbẹ̀ yẹn ọba gbéra lẹ́yìn ọ̀rọ̀ tún pọ̀ lẹ́yìn ó tún pọ̀ òṣìṣẹ́ díẹ̀ ní Solebone Nigeria Limited orogún Ìbàdàn àwọn ní wọ́n di RCC ń sìn as an account class ṣùgbọ́n gbà mọ́ wà ń bẹ̀ 2+2 9 ní ọ̀gẹ̀ ọ̀dà síkírù sáà máa bò mí ni pé ntọ́ kọ́ńlákàlà lọ ń kọ́ yìí ó ní wọn ọmọ sírò ẹ̀yin lẹ́gbàá mi bí tí ò ní jẹ́ pé ń ọmọ ṣe 1 2 3 plus 7 2 4 wọ́n bá gbé mi sí home remittance section gbogbo àwọn òyìnbó yẹn àwọn alágbà físà fún ní Marina lẹ́kọ̀ọ́ mo mọ̀ rí owó tó ń bẹ kọ́kọ́ rí àkànní ni máa fi jẹ wà láì owó yẹn bá mi la. sọ́gbọ́ mo tún toast ìbò kan wà ń bẹ̀ ní Solebone Nigeria Limited mo toast Mrs. Manning. Yeah, what I'm talking? I like you. You like me? You like me? Thank you. And I love you. Mélòó ń wetí mọ́ká. Bá bẹ̀rẹ̀ ń tàn wí. I don't know. Can't hear what you are. You mean you love me? Mo ní yeah. I'm your boss. Ẹnu wọn lọ. Friendly ni wọn. Ní I'm your boss. It doesn't matter. I love you. Ọba lọ bẹjọ́ mi sùn. Ìdáná ṣá. General manager lélẹ̀ ń bí wọ́n ti ń sanwó èèyàn tí wọ́n ti ń sanwó. Ẹ̀gbọ́n mi tó mi lọ bẹ̀ Ọlọ́run bá ń fọ̀run kẹ́ bàbá mi Síkírù Adésàn. Àwọn ni wọ́n pè wọ́n. Wàhálà ìmọ̀ràn kún ó lè mi bí sẹ́ńjà. You love him? Mi gbọ́dọ̀ ìfẹ́ sọ pé yes lórí wọn mọ̀ tó fẹ́. Láń bèrè tí ń bẹ̀ mo ní yẹ́ balẹ̀ bí kú olè bí kú. Fókùsù ọwọ́ rẹ̀ àti wọ àwọn ìbínú sí gbogbo wọn àwọn tẹ̀ mọ́ bínú. Bá kò ń wájú lédè yẹn wá sí dáadáa. Ó fún àìbàjẹ́. Ìgbà tó fẹ́ lọ sí leave tún. Ó fún mi ní owó, ó fún mi lẹ́bùn. Ntọ́sẹ̀ láàrin wọn máa wá káàkiri Premier Hotel. Kàlàkàlà máa wá kiri Premier Hotel. Mo ṣiṣẹ́ ń bẹ̀ fún bí ọdún méjì kúrò ń bẹ̀ mo ronú ara mi jẹ́ ń kàwé sí. Ìfèrè jangan NC lọ́yọ̀ọ́ gba National Certificate in Education tí sàní mi. Pé gbogbo mo máa sọ pátá lórí ètò bí gbà mọ̀ ń wàásù náà. Mo kàwé ń bẹ̀. Mo tún dabẹ̀ náà rúdú. Mi ní President Aganju Theatre Group. Ibẹ̀ ni mo ti kọ̀wé kan tá a pè ní tẹ̀sọ̀. Tán ńlá nìyẹn lọ́tọ̀ mo ṣèwé yẹn jáde mo ṣe fi ṣeré school. Ibẹ̀ mo ti sálábà pàdé lógidi gan pẹ̀lú bàbá mi Túnjí Ọ̀pádọ̀tún. Ọmọ abẹ́sùn kaba àgbẹ̀ tí roko ti dákòkò sí bàbá bèlà ó ń bá ń fọrùn. Lépọ̀ tí ìmọ̀kọ̀ wà dáadáa bàbá ní sọ mọ̀kọ̀ wà. Lẹ́sìn àmúnídàá tó fẹ́ ṣe masters wọn ní Ògbómọ̀ṣọ́ fún cross kan ló bá ọkọ̀ kan báyìí sáláàkì la máa ń pè. láàkì ọ̀sẹ̀ yìí fún kan báyìí. pé mo máa ń rí dáàdì tí máa ń wà àmì náà máa ń wà báyìí tẹ́pá left báyìí. tá a tẹ̀ bírèkì mẹ́ láàrin àgbẹ̀ òkè mo ti mú mo bá wà nù ọkọ̀ jíà wọ́n náà gbà ní sàkó jíà wọ́n àní sáré àṣírí ò tí ì tú. àbá ń lọ yá mọ́ra jíà wọ́n àmọ́ra ń gbé lọ pé ó da àwọn adé títì mo dúró àyàsọ́ náà wò. jíà wọ́n àni máa ń gbé lọ tí wọ́n náà lọ mo fẹ́ pa iná pa ẹ wà bọ́ tírélà táwọn yìí. díẹ̀ lọ́wọ́ àlápá ọ̀tún wọn akókó dúró tírélà ọ̀ọ́yà fún mi ilé lọ́wọ́jú ilé lẹ́wọ́ ibà ọlọ́gbọ́ bàbá kẹta. Ọlọ́run ni ò jẹ́ wa bàbá pa. many things. ewu yẹn mo gbé mèrè. Ọlọ́run ni ọ̀pá. ẹ jẹ́ ká mẹ́nu kò ń betí léèwé. ẹ má sáré káàkiri nítorí ọlá lójijì. àlùbájáde ẹ̀ ń ṣe ìtàn kò kú káríṣẹ́ àwa wá iṣẹ́ tá à ń wé fúnni ọdún kan. ẹ̀ tí mo parí IT tá a máa ṣe olóṣù mẹ́rin òrìṣẹ́ kan. ẹ̀kẹ́tẹ́rì àti ẹ̀rọ pa àṣebẹ̀ ni tí a máa sori. bẹ́ẹ̀ ni n ó ti máa lọ tí wọ́n máa kí mi lọ́tún lósì bí èèyàn. láàrin ọdún kan yẹn everyday máa rìpọ́ọ̀tù níbẹ̀. wọ́n fẹ́ gbà wá gẹ́gẹ́ bíi teacher. the last 2 5 governor ní kan stop pé appointment jẹ́ pé àwọn èèyàn ti pọ̀ jù. ìrọ̀lẹ́ mọ́ na mama yẹn lọ́rùn lókè mi ẹ wọ́n bá ń pèsè onígòfò òun kọ́ ó sẹ́kùn ọjọ́ àmọ́ decide pé èmi ò ní wáṣẹ̀ ìjọba láyé sọ fọlọ́ ẹ̀ ní kọ́bọ̀ lọ. mo kúkú lẹ́bùn ewu jẹ́ máa kí ẹ ń ti Ìbàdàn láti bẹ̀rẹ̀ ìwé àkọ́. bá wa lára iwájú Adépọ̀jù wọ́n ń kéwì ńgbà náà. bẹ́ẹ̀ ni bá mi túbọ̀ sọ Adádàpọ̀ ń kéwì ńgbà náà bàbá wa ń diṣẹ́ yìí ni. àbí Adémọ́lá Adéyọ̀ wà nù wọn. ó dúpẹ́ lónìí o. Wálé Hassani bàbá wa wà ń bẹ̀. yes Lákínládé Ìbò Ẹgẹ Kága Alẹ́gẹ́ Ongo. wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí Adébáyọ̀ Àrẹ̀mú náà wà ń bẹ̀. àwọn tí a ṣẹ̀ṣẹ̀ wá tún á ríra wa kọ̀ọ̀kan tá a lè máa dákọ̀ ní lọ́nláìn. nígbà tá a tẹ̀mí kọ́ tí mo wí tó máa bá mi. bàbá gòkè akílábí àbá bàbá ń bẹ̀. wọ́n fẹ́ràn mi torí pé àwọn akọ́ mi ní primary school. ṣèṣì tó tún wá pàdé wọn padà lẹ́nu. wọ́n rí àpá kan níbi ìbáradì mi. ìwọ ò lè rí ẹni tó lè ẹ ń bá ti rí ló lè mọ àbọ̀ wọ́n máa wò. pankẹ́rẹ́ bàbá mi gòkè akílábí ni ẹ̀kọ́ tí wọ́n sì kọ́ mi ó yẹ. ibẹ̀ mo ti ń kéwì mi jẹ́jẹ̀jẹ̀. ǹgbà kọ́bọ̀ ǹgbà sílẹ̀ kan wọ́n ń rìnà rí ẹ̀bùn tí mo ní. náà ṣe ń ṣàtìpó lọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn bíi 37 tẹ́ ń ṣàtìpó tọ́lọ́run ti ṣàánú fún ẹ̀yin tẹ́ tún wà ń bẹ̀ nísìnyí Ọlọ́run ṣàánú. 10 years ń bẹ̀ láì gbà sílẹ̀ kó tó di pé mò ń dúró ti bọ̀dá yẹmi òkú mi ní bá kọ́kọ́ àwọn tí ó gbẹ̀bùn. wọ́n bá fọ̀rùn kẹ́kọ̀ọ́ mi ń ṣẹ́ láti géètì lọ sí bẹ̀rẹ̀ lọ ra màlàwọ̀. eré bíi mọ́nà ha mo ti lọ mo ti dé. èmi ò kẹ́gbìn kí lọ́kọ́jọ́ bàbá rán mi ń kàn báyìí wọ́n rán lámàlà níbẹ̀. mi ń kì í gbé 404 ìlọ kí n kò lè dé kí àwọn ní o lè gbé 404 lọ. o mọ́kọ́ wa Gbóyèga o mọ́kọ́ wa mọ́ darabọ̀ lọ́rùn. meanwhile Káyọ̀dé ọmọ wọn tí mo jù lọ ó wà pẹ̀lú wọn. mo ní Káyọ̀dé tó máa wà ẹ jẹ́ kó lọ rà lọ́kíá kó dé. ok ẹ̀dẹ̀gbọ́ mọ̀ lọ́ngbà mọ́ ràmàlà tán panla méjì kùndí méjì ìrọ̀rùn panla lórí ẹ̀ abùlà
mo dé mo dẹ̀ gba opposite end lọ mo sì jẹ gbogbo àmàlà tán àti gbogbo mo lọ lónìí ẹ̀ nínú mi sẹ́ mo wọ ọ́fíìsì mo sá dùn bẹ́ẹ̀ títí tí bàbá fi close lálẹ́ máa lọ tán mo wá gbá abọ́ wọn sẹ́nu wọn dé njọ́ kejì wọn wọ́n pè wọ́n amọ̀dẹ̀ dáhùn kí ló ṣẹlẹ̀ ọba pé gbogbo àwọn ọ̀gá lè ń lọ Gboyega ti jamala tabọ́tabọ́ Gboyega ti jamala tabọ́tabọ́ èlé fún yẹn májèlé jẹ́ o ó lè fún yẹn májèlé jẹ́ wọ́n bí lè rè kí ló dé ìwọ ọmọ yìí tó fi ṣe bẹ́ẹ̀ àbúrò mi ní Káyọ̀dé ọmọ wọn tí n bá lọ ránjẹ wọn gbé okú fún yọ jẹ ọtán èmi náà jẹ tèmi nù mo rò pé ni wọn bá kú. ìwé ọ̀tọ̀ làyàbá yẹn mo wà ń bẹ̀ títí ní kọ́bọ̀ nínú ìláyò ló yẹn aláti fẹ́yàwó kò sí nǹkan kan màmá wa kan bẹ wọ́n ń pè ní amdala àtàrẹ so fìtẹ́rí lọ́rùn mi tí mo fi ṣe wedding mi àti ìyàwó mi òun ló rà màmá yẹn ló rà fún mi ló rà fún ìyàwó mi ló rà fún bàbá mi àti ìyá mi. gbólú ajé ló ṣeré ń jọ ìgbéyàwó báwọ̀ bá gbólú ajé ńgbà tá a dé wọ́n ti ṣe fàájì ẹran tá a tó rò pa ìsàlejò lálẹ́ ọ̀rẹ́ mi kan àtìyàwó ẹ̀ wọ́n tún ti kó nu tangaran. wọ́n á wò pé ok wọ́n kàn lọ gbẹ́rù ni mo mú nǹkan yọ kẹ́rì ńgbà ń bá rí nàrẹ́ níbọ̀. a wà nílé family ká lọ ọ̀sẹ̀ méjì ká kó nílé family nílé Janko ẹ̀ka ìlànà ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn oṣù mẹ́fà oṣù méje ọdún gbogbo ẹ̀bùn tá a gbà fún ìgbéyàwó la ta mo takú téèpù kẹtàn téèpù nìkan Alhaji lẹ́ǹtì ẹ̀kan báyìí lọ́ra má ra nǹkan tí tọ́rọ̀ rẹ bá níṣòro má ra nǹkan fẹ́ ta o bí ọ̀rọ̀ rẹ bá wà ń sọ̀rọ̀ tó ní ìṣòro tó bá òun kan ṣe wọn ẹ wá ra nǹkan yìí o má bá wọn ra júwe ẹni tí ó rà mí má ọba lè tán sọ̀rọ̀ ẹ̀ má tọ́ra crown tape yẹn síbẹ̀ kò fún mi ló. Ọlọ́run bá mi fọ̀rùn kálá jọ ìyàwó bá ní téèpù tí a máa fi gbádùn kí n lálẹ́ dààmú ní mo lọ tún ṣe lọ́dọ̀ rédíóníkì oṣù kínní oṣù kejì rédíóníkì àjọdẹ ní mo ti ta ẹ̀gúsí òsìkìtì òsè ń jọ bó wálé owó bá a ṣe ń yìí nù. njọ́ tí wọ́n kò lé láago mẹ́wàá bẹ́ẹ̀dì kan àti mattress kan ìyá dẹ̀ wà nù oyún. ìyá kọ àwọn obìnrin máa fẹ́ bọ̀n àwọn máa fẹ́ bọ̀n àwọn máa fẹ́ bọ̀n àwọn obìnrin máa fẹ́ bọ̀n. njọ́ kan tẹ́lẹ̀ pẹ́lẹ́ rárá ọkọ mi irú gbèsè ayé àìnírètí wo lòun. èèyàn ò ní wí bẹ́ẹ̀ ni lálẹ́ àná kọjá ńláàárọ̀ ẹ̀ ní ìrọ̀lẹ́ àti ìmọ̀ntàtún nínú oyún. irú gbèsè ayé kọ̀ wá ó lòun ò ní kọ̀ mí. ọ̀burúkú lẹ́kọ̀ọ́ èmi ní sì ti yó wọlé. àwọn wò pé nbọ̀ olóòlò lọ́tọ̀ òun yóò kọ̀ máa pé mi ń pàlọ́ nù mí rẹ ni gbogbo ọ̀rẹ́ tí mo ní ni wọ́n ganu sí. màá mú nǹkan owó ọ̀rẹ́ owó nǹkan kan mọ̀ ní. títí ọmọ yẹn bọ́ òun láti lọ sọ́dọ̀ àǹtí ẹ̀ tó wà lẹ́kọ̀ọ́. àwọn ṣe díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ à ń ṣe díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ayé ń rìnnà rí mi díẹ̀. pípa ń pè mí náà SMC kọ̀ọ̀kan wà á lo àwọn ẹ̀bùn títí. jíngù tá à ń ṣe lẹ́nìí tẹ̀ ń pé òsírò ẹ̀ irú Ọlọ́run ni òsí. irú èèyàn ń bẹ tọ́pọ̀ gbà. àá rìkọ́ọ̀dù jíngù sí inú késẹ̀tì kólóbókóló. màá máa tọ́ Ìbàdàn gbogbo Ìbàdàn lọ́sọ́nà bẹ̀rẹ̀ mọ̀lété dùgbẹ̀ padà wá sí Adámàsìngbà káàkiri màá máa wo àwọn companies màá kọ nọ́mbà àwọn sínú ìwé báyìí. màá wá lọ ṣe jíngù mo lè ṣe jíngù 3 lójúmọ́. ẹ káàsán o ẹ lẹ́ o ẹ rásà afẹ́ báyìí ṣe jíngù lè ṣe wọn owó mi ẹlòmíì owó mi bí ẹ gbé mo rò kúrò ẹ dà sáà sọ fún ọ afẹ́ ṣe jíngù lè. ibòmí àní ok ẹ lọ ṣé wá ká tí mo ti kọ tí mo ti ṣe already ẹ mú wá bí ọ̀túnla ó ní ẹ ti ṣe ni mo bá gbọ́ jẹ́ngúrè ẹ máa lọ wà pàràpàrà. nínú bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀rọ̀ mi ti gbọ́. wọ́n pẹ́ nìkan ní Ayọ̀bámi Goldsmith and Company Limited. kí Adúmọ̀tàlà ń bàdàn. mo kọ àdírẹ́sì ibẹ̀ mo sì ṣe jíngù yẹn. ẹ káàsán o àwọn èèyàn pọ̀ ń bẹ̀ àná àwọn kóbìnrin rọra báyìí tí gbogbo ẹni ṣe mọ́ ẹ lẹ́ o. èmi ni lágbájá o ṣé o sì jókòó mẹ́rin náà mo fẹ́ bá ń ṣe jíngù ni. wàláhì ọ̀rọ̀ jíngù ni. wọ́n ní ẹnìkan tí bá ń ṣe kan kọ̀ wá tẹ̀ ń lọ́rùn ìlànà ẹsẹ ìwọ ń bọ̀ ń wọ ẹsẹ mi màá dẹ̀ bá ń ṣe yóò da o mo bẹ bá fẹ́ gbà mo ṣe dúró mo lè fún wọn bá rẹ́rìn pé eléyìí mo rò kórìí ẹ̀ ti dàrú eléyìí nìkan ọkọ̀ yọ kásẹ̀tì ni wọ́n fi lé ẹ̀ gbà wọ́n dákẹ́ ìṣẹ́jú 5 nígbà tí wọ́n gbọ́ wọn sọ̀rọ̀. orin yẹn ni mo kọ́ ń bẹ̀ tí mo fi ṣe ìbẹ̀rẹ̀ jíngù yẹn Ayọ̀bámi làgbà níbi ká ṣe góòlù Ayọ̀bámi làgbà níbi ká ṣẹ̀gbà ọwọ́ Ayọ̀bámi làgbà níbi ká ṣẹ̀gbà ọrùn tẹsẹ̀ tọkọ tìyàwó tuntun ẹ̀kan wọn lára kíá Ayọ̀bámi. wọ́n ní orin nìkan la fẹ́ báyìí kí n kà sọ nọ́mbà mi dà gbọ́ tán n máa gbọ́ délẹ̀ máa yẹn ní èlò $150 máa yẹn fún mi 2 naira. ó dà introduce àbí 8 láàrin oṣù 6 láti ṣe bẹ̀rẹ̀. iṣẹ́ tó o bá ń ṣe tí o tí ì ní owó ń bẹ̀ má torí ẹ̀ lọ rèé sóògùn owó torí ẹ̀ lọ rẹ́bùrú èrò jẹ́ kí owó tí alájàpá bá pakọ́ bá wọn délé má dààmú ọkọ láyà lóbìnrin wọn máa bẹni ọlá bá ń fẹ́ lára máa bọ́lá fún wọn. má tẹ́ǹdì òkìkí ọkàn lọ sí ọkàn náà lẹ́ni gbà. ẹ jẹ́ pé o ti wà ń bẹ̀ lọ yọkù Ìrìnkèrindò táwa náà ti rìn apádà ń bẹ̀ ní kọ́. ikuru ẹ̀mí yẹn ni kì í jẹ́ mi ogún ẹ dákun ẹ̀yàn ọmọ yìí
yìí o bàbá dẹ̀ ń ṣiṣẹ́ kan fẹ́ nìkan tí wọ́n bá mọ̀ òun ọ̀mọ́ ń ti ẹnu ọlọ́run fẹ́ kó nírègùn lórí ẹni lọ́ọ̀bù míì lónìí ń lé iṣẹ́ ìjọba iṣẹ́ wa ẹ̀bùn wa ló lànà lékúlé àlé lékúlé ọlọ́run sì dúró tì wá ọba wa ṣe dáàyè tó lápẹ̀rẹ̀ olúwa o má padà lẹ́yìn mi o wọ́n lọ́ba ṣẹ̀dá tí kì í padà lẹ́yìn èèyàn mo sọ tíntín díẹ̀ ń bẹ̀ ni mo bẹ̀ yín ẹ̀yin ọ̀dọ́ kìí ṣègbà tí abágùn la máa ń kan ọ̀run ètò ṣe sọ ń bẹ̀ ńlá sọ̀hún ìwé tí ó jáde láìpẹ́ Irinkerindo yẹ̀rù ẹ̀ máa gbúrò rẹ̀ tó bá yá.